ó tẹ̀lé tíráàtì mi káàkiri ni. Ọlọ́run fẹ́ rí yín. Ọlọ́run fẹ́ rí mi. Ọlọ́run fẹ́ rí yín. Ó tún wá jọ́ mi kiri pé káwọn èèyàn má tẹ̀ tọ́jú mi kẹ́nìyàn má tẹ̀ ṣàánú mi. Bọ̀ ṣé ẹ̀yin ṣe bírí àbẹ́ ṣe bírí? Ẹ láyé ìṣe bírí. Kí lẹ gbé dání yìí? Báìbù rèé. Kí lẹ fi ń ṣe? Sàkátà para la máa ń sí tán, òdodo ọ̀rọ̀ la ó máa sọ. Ìkúnlẹ̀ abiyamọ o, ayé ò mọ̀ ní kọ̀yìn ọmọ wa sí wa. Ta ló ń pòkọ́ ọ̀bànújẹ́ fún Saheed Akínbórò? Saheed Akínbórò wá mú màmá rẹ kì í ṣàjẹ́ o. Sàkátà para. Gbọ́ yín o. Mo ń gbọ́ àwọn tó wà ní iṣẹ́ mi gan nígbà yẹn tí mo ń ṣe. Tí èsì tí mò ń rò sáá, ṣé kìí ṣe àáfà èké, pásítọ̀ èké, babaláwo èké, adáhunṣe èké ló ń pòkọ́ ìbànújẹ́ fún Saheed Akínbórò? Sàkátà para la máa ń sí tán, Ọlásùnkànmí máa wí o, à ń gbàdúrà. Hello, kí lorúkọ yín? Akínbórò Adéjọkẹ́. Kí lẹ orúkọ yín màmá? Akínbórò Adéjọkẹ́. Kí lorúkọ ọmọ yín? Orúkọ ọmọ mi Saheed Akínbórò ni Saheed Akínbórò. Saheed Akínbórò, iṣẹ́ wo ló ń ṣe? Olóhùn ṣe iṣẹ́ àwọn tó ta tíkẹ́ẹ̀tì nínú plane. Airline ló ti ń ṣiṣẹ́. Airline bọ̀ ó ti ní tiẹ̀. Ó ti ní tiẹ̀. Ó ti ní tiẹ̀, ó ṣe tiẹ̀. Saheed Akínbórò. Bẹ́ẹ̀ ni. Bọ̀ ìmúra ti ní Saheed Akínbórò báyìí. Èkó yìí náà ló wà ní ìmọ̀lẹ́ ó kọ́lé ó mú mi dé. Hello, Saheed Akínbórò, ṣó ń gbọ́n tá à ń sọ? Àmì ìbíkúnlẹ̀ aládùúgbò ìràdá from Ekiti. Màmá yín dẹ̀ wà ní bọ́sọ̀ bá tó ń sùn kiri. Tẹ́fọ̀ ń jẹ wọ́n kó wọ ọlá Ọlọ́run kó wọ ọlá 9 months kó wọ ọlá bá ẹgbẹ́ ẹ sínú tọ́kùn ẹ̀ sẹ́yìn kó wọ ọlá ìkúnlẹ̀ àbíyamọ kó wọ ọlá ẹ̀jẹ̀ kó wọ ọlá omi ara kó wọ ọlá Jésù Kristi Olúwa wa. Màmá yẹn wà ń bọ́sọ̀ bọ́ ń sọ́fà. Saheed Akínbórò a máa post yẹ a máa publish yẹ a máa pariwo káàkiri gbogbo worldwide. Ìwọ Saheed Akínbórò ìwọ tó ń ṣe yìí ohun tí màmá wa ṣe mẹ́ sọ fún wa. Ó yá màmá kí lórúkọ yín again? Jọkẹ́ Akínbórò. Kí lórúkọ ọmọ yín? Ọmọ mi Saheed Akínbórò. Kí ló ń ṣe fún yín? Mi ṣe kọkọ fún sóhun ó tẹ̀lé tíráàtì mi káàkiri ni. Ọlọ́run fẹ́ rí yín. Ọlọ́run fẹ́ rí mi. Ọlọ́run fẹ́ rí Ó yín. tún wá jọ́ mi kiri pé káwọn èèyàn má tẹ̀ tọ́jú mi kẹ́nìyàn má tẹ̀ ṣàánú mi. Bọ̀ ṣé ẹ̀yin ṣe bírí àbẹ́ ṣe bírí? Ẹ láyé ìṣe bírí. Kí lẹ gbé dání yìí? Báìbù rèé. Kí lẹ fi ń ṣe? Ìwé fún ka lójoojúmọ́ lóru mi sùn. Ẹ ń sùn ẹ dẹ̀ ka báìbù ẹ dẹ̀ ṣe bí níwájú Ọlọ́run àti ènìyàn níwájú Ọlọ́run àti ènìyàn Jésù ń gbọ́ yín o. Mo ń gbọ́ àwọn tó wà ní iṣẹ́ mi gan nígbà yẹn tí mo ń ṣe Big Barrow. Orúkọ ọmọ yín èké ni ẹjọ́. Saheed Akínbórò. Saheed Akínbórò. Ẹ wo àwọn èèyàn tó wò wá ń bí ẹ ṣe àti rí ẹ wo àwọn èèyàn tó wò wá èmi ní ìbíkúnlẹ̀ aládùúgbò dáadáa Saheed Akínbórò ibikíbi tó bá wà a máa post yẹ a dẹ̀ máa publish yẹ o gbọ́dọ̀ gba màmá ẹ̀ padà. Ní iṣẹ́ bí. Saheed Akínbórò. Bẹ́ẹ̀ ni. Bọ̀ ìmúra ti ní Saheed Akínbórò báyìí. Èkó yìí náà ló wà ní ìmọ̀lẹ́ ó kọ́lé ó mú mi. Kó wọlá Ọlọ́run kó wọlá 9 months kó wọlá bá ẹgbẹ́ ẹ sínú tọ́kùn ẹ̀ sẹ́yìn kó wọlá ìkúnlẹ̀ àbíyamọ kó wọlá ẹ̀jẹ̀.